الحمد لله، والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، فلا حول ولا قوة إلا بالله. إليني الدرس الرابع. لك إليك يعني التي نترى دروس اللغة العربية لغير الناطقين بها. الدرس الرابع. إذا لك إليك يعني ألف. آه إنه إذا لك يوكسي أنا مجي يوكسي ألف أتباع. ألف أتباع إن شاء الله تعالى. a máa gbé àwọn nǹkan tó wà nínú ẹ̀ a máa gbé yẹ̀wò ní ọlọ́kan òjọ̀kan. Mo gbàgbé láti ṣe tírà durus. الله المستعان. الدرس الخامس. نعم، إنه إذا لك الدرس الرابع. ألف يا بات 1. البيت. في البيت. المسجد. في المسجد. المكتب. على المكتب. السرير. على السرير. البيت yẹ bá ṣe mọ̀ ọ́n náà ni the house. Ilé yàn. Ilé yàn, so ó wà definite. Ẹni pé márífà iná ni. Márífà iná ni ilé, kì í ṣe nákírà. Kankan tí a mọ̀ pàtó iná ni àti kọ́ nínú ad-darsu ath-thalith an-nakira àti márífà. An-nakiratu wal-márífà, definite àti indefinite article. So a sọ nísìnyí pé al-baytu the house. Fil bayti in the house. In the house. المسجد the mosque. في المسجد in the mosque. المكتب the table. على المكتب on the table. السرير the bed. على السرير on the bed. so a rí pé nǹkan kan yàtọ̀ níbí. nǹkan kan yàtọ̀ ní tá bá wo albaitu a rí pé ending ẹ̀ ó ṣe kí ni ó gba tọ́mà. ó gba tọ́mà ṣùgbọ́n nígbà tí ó ṣe kí ni tó dé tí fi wọlé tọ̀ à ń sọ pé kí ni fil bayti. Fil bayti in the house. bẹ́ẹ̀ náà ni almasjidu ó gba tọ́mà. fil masjidi ó gba kẹsàrà. almaktabu table ó gba tọ́mà. ala almaktabi ó gba kẹsàrà. bẹ́ẹ̀ náà ni ala sariri. السرير. على السرير ó gba kíni ó gba kẹsàrà. so ntí òfin tó délé tambukata láti mọ̀ òun náà nìkan tí wọ́n ń pè ní hurufu aljar. nǹkan tuntun táwọn kan nù dánilẹ́kọ̀ọ́ ilé òun ni prepositions. wọ́n pè wọ́n ní hurufu aljar. hurufu aljarri. prepositions.
naam, àbí a ṣe ń bá a lọ. Um, so almasjidu fil masjidi, almaktabu ala almaktabi, asariru ala asariri. So ìdájọ́ tó de àwọn eléyìí òun náà ni pé huruful jar iná ló wọlé tọ̀ wọ́n tí ìgbẹ̀yìn wọn tó fi change láti dhamma tí tó fi di kasra. So Arabic nouns normal ending wọn nípìnlẹ̀ òun náà ni kó sound as u, almasjidu, yẹn ni pé kó gba dhamma, kó gba dhamma. So bí ó ṣe rí náà ni náà lélẹ̀. Noun tó ní normal ending ìyẹn dhamma yìí, so òun lélẹ̀ tí ó wà ní nominative case tí wọ́n pè ní marfu'. Nominative case ó jẹ́ marfu'. Wọ́n sọ fún wa pé albaitu, albaitu a rí pé noun ni, a sọ pé ismun marfu'un, pé ismu tó gba dhamma. Gbogbo kẹ́límà, gbogbo ismu, gbogbo tó bá jẹ́ noun, a sọ̀rọ̀ nípa fi'il, verb. Gbogbo tó bá jẹ́ noun, tá bá ti rí tá bá ti rí báyìí, a mọ̀ pé ó wà ní nominative case nìyẹn, ẹni pé ó jẹ́ marfu'un, ó jẹ́ marfu'un. Ìtumọ̀ marfu'un pé kí ni ìgbẹ̀yìn rẹ̀ gba dhamma, ìgbẹ̀yìn rẹ̀ gba dhamma. So bí ó ṣe rí náà ilé, so yóò wá máa change láti ìgbẹ̀yìn dhamma yẹn wá sí ibi ìgbẹ̀yìn tó ní kasra tí àwọn huruful jar tó bá wọlé tọ̀. Tó túmọ̀ sí pé huruful jar iṣẹ́ tí wọ́n ní kí wọ́n máa ń fún tó bá wá lẹ́yìn wọn, wọ́n ń fún ní kasra. Àbùkátà láti dé eléyìí dáadáa, láti mọ̀ dáadáa. Torí pé a rí pé ọ̀pọ̀lọpọ̀ àtàbà ń ka nǹkan àti mọ̀ nǹkan yìí, àbí ìdí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó sọ kí mi lè ka nǹkan tí wọ́n bá wọ̀ iná lélẹ́yìí, nǹkan tí wọ́n bá wọ̀ mi lè ka, so yẹ ká lè ka. Ntí a sì fi mọ̀ ọ́ kà òun náà ni ká mọ àwọn ìdájọ́ yìí, ìdájọ́ mọ́ra wọn a máa jó mọ́ra wọn títí tí ó fi dòdìdì. Wọ́n àtàbà ti mọ eléyìí nísìnyí pé ibi tá a bá ti rí fi, ibi tá a bá ti rí àlá níwájú gbólóhùn kan tó jẹ́ noun, kì í wọlé tọ̀ nǹkan míì tó yàtọ̀ sí noun náà tẹ́lẹ̀. So ibikíbi tá a bá ti rí wọn a mọ̀ pé noun tá à ń rí lẹ́yìn wọn yẹn o kẹsọ̀rọ̀ náà máa gbà, kẹsọ̀rọ̀ náà làwọn noun yẹn máa gbà. Fil masjidi, fil bayti, ala al-maktabi, ala as-sariri. Àyàfi ibi tí àyàfi bá wà tí a padà mọ̀ insha Allah ta'ala láìpẹ́ láì jìnnà. So bí ó ṣe rí iná ni eléyìí, bó ṣe rí iná ni. So huruful jarri ó máa ń fún gbogbo noun tó bá wá lẹ́yìn rẹ̀, ó máa ń fún ní jarru, ó máa ń fún ní kasra. wọ́n ní pé bá ayna Muhammadun, ayna Muhammadun, where is Muhammad? Huwa fil ghurfati, ó wà nínú yàrá, ó wà nínú yàrá. Wa ayna Yasirun, níbo ni Yasiru wà? Huwa fil hammami, ó wà ní inú toilet. Wa ayna Aminatu, níbo ni Amina wà? Níbo ni Amina wà? Hiya fil matbakhi, hiya fil matbakhi, ó wà ní inú kitchen, ó wà ní inú kitchen. أين الكتاب؟ أين الكتاب؟ níbo ni tírà wà? Huwa ala al-maktabi, ó wà lórí tébù, ó wà ní orí tébù. Wa ayna as-sa'atu, ibo ni aago wà? Hiya ala as-sariri, ó wà ní orí bẹ́ẹ̀dì, ó wà ní orí bẹ́ẹ̀dì. Wọ́n ní al-matbakh, picture tí wọ́n yá yìí,
sọ pé picture al-matbakh picture kitchen iná ni. So bí ó ṣe rí náà nìyẹn. Tamarin exercises. أجب عن الأسئلة الآتية. dáhùn àwọn ìbéèrè tó ń bọ̀ yìí. أين الكتاب؟ بني ترى. وأين محمد ابن محمد؟ أين الساعة؟ بني أقوى. أين ياسر؟ أين ياسر بن ياسر؟ أين آمنة بني آمنة؟ أآمنة في الغرفة؟ أآمنة في الغرفة جامنا ونينو ياران. أياسر في المطبخ؟ جياسر ونينو كيتشين. يعني شي ياسر لوانو كيتشين. من في الغرفة؟ لوانو ياران. ومن في الحمام؟ تسني ونينو كيتشين نينو تويلت. ماذا على المكتب؟ كيلو الأولي تبو. ماذا على السرير؟ كيلو الأولي بيد. نعم بي إلي بشري إناني لا يناني اقرأ واكتب مع ضبط أواخر الكلمات. اقرأ واكتب مع ضبط أواخر الكلمات. أكيسي كاني بي دني بابا لقوا توافي تبان كو ينكاي أو exercise story باي كيم فولون كانت مصا نبي كتانكو واني اقرأ يا واكتب وسكا مع ضابط أواخر الكلمات with the correct ending pẹ̀lú pé ká fi àmì síbi ìgbẹ̀yìn àwọn kẹlímàtì yẹn àwọn words yẹn. So almadrasa ẹlòmíì kan kọ kalẹ̀ almadrasa kò ní fi àmì sí mo tó bá fẹ́ ká yóò ká dáadáa. So eléyìí ó rọ́ǹgì bó a ṣe kọ kalẹ̀ á fi àmì tó yẹ sí bí tó yẹ kó gba tó mọ̀ kan yóò gbà bí tó yẹ kó gba tó mọ̀ méjì yóò gbà bí tó yẹ kó gba kẹsàrà á fi sí. So bí ó ṣe rí náà eléyìí. فلينا اقرأ واكتب. أنا دعوة للي read and write again. الطالب في الجامعة. So كما بقى كما سو read and write أكو لنا تدا أسيكانا با أنا تدا pẹ̀lú correct ending iná ni àfikọ́ láfikà torí pé tí wọ́n fẹ́ ká ṣe láǹfààní pẹ̀lú eré kìí ṣe pé ká kàn mọ̀túnmọ̀ lásán kìí ṣe ká mọ̀túnmọ̀ bí kìí ṣe pé ká ṣe kí ni ká mọ bóun ni wọ́n ṣe ń pín kan yìí ká practice ìntakọ́ sáré at-talibu fil jami'a wọ́n ti kọ́ wa ní ìbẹ̀rẹ̀ wípé kí ni wípé huruful jar iṣẹ́ báyìí ló ń ṣe so wọ́n mú wa láti jẹ́ pé tá bá practice ẹ̀ tí wọ́n bá practice lè mú perfect tí wọ́n bá practice èèyàn lè perfect ẹ̀ at-talibu fil jami'ati tabaka dáadáa ta apply gbogbo ìdájọ́ yẹn yóò padà stay sí wa lára pé nígbàgbé ẹ̀ mọ́ inshallah ta'ala bí yóò ṣe rí náà nìyẹn. So níbi wọn mú alif mi wá masjid muhammadun aminatu khalidun zainabu hamidun fatimatu yasirun maryamu ammarun aishatu sa'idun khadijatu aliyun safiyatu abbasun ruqayyatu abbasun ruqayyatu. Kí ni kan tó fẹ́ ká ṣe láǹfààní níbí a rí pé láwọn orúkọ tó wà lápá ọ̀tún yìí muhammadun khalidun hamidun yasirun tí dé gbẹ̀yìn rẹ̀ a rí tá bá wò gbẹ̀yìn wọn a rí pé wọ́n gba tenwin gbogbo ẹ̀ pátá ló gba tenwin gbogbo ẹ̀ pátá iná ló gba tenwin. So on the other side tá bá wò gbẹ̀yìn tiwọn a rí pé dhamma ayọ̀kan ni wọ́n gbà dhamma ayọ̀kan iná ni wọ́n gbà ọ̀yá àná ti ṣe kí ni àti di nahwi iná ni àti dàfún nahwu kí ni nǹkan tí a lérò kó ṣẹlẹ̀ àti ọkọ̀ wò ná síwájú kí a tó sọ kí la lérò pé nǹkan tó ṣẹlẹ̀ níbi àbí kí nǹkan tá ṣàkíyèsí lẹ́yìn ìgbà tá bá rò tán sọ á rí pé nǹkan tá ṣàkíyèsí òní pé lápọ̀ tún wà Khalid Muhammad Hamid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orúkọ ọkùnrin làwọn ẹgbẹ́ kejì orúkọ obìnrin náà pé wọ́n túmọ̀ sí pé orúkọ ọkùnrin masculine proper noun wọ́n ló máa ń gba tenwin ṣùgbọ́n feminine proper noun
tó jẹ́ orúkọ normal orúkọ òun ni òkín ṣe kí òkín gba tanwin nǹkan àkọ́kọ́ nìyẹn òkín gba tanwin. So a rí i pé tó bá yẹ pé tí ẹnìkankan wá rò náà lẹ́yìn alhamdulillah correct tó bá rò nǹkan mi tọ̀ allahul musta'an ó ti máa eléyìí tó correct báyìí. So masculine proper noun tó wà lápò ọ̀tún orúkọ ọkùnrin òun ló máa ń gba tanwin. Feminine proper noun orúkọ obìnrin kò kí ń gba tanwin. So nǹkan tá à ń bùkátà láti mọ̀ nípa eléyìí nísìnyí lélẹ́yìí. So n tó bá jálẹ̀kún tí ó padà jálẹ̀kún lórí àlámọ̀rí àmàmà létà inshallah ta'ala láìpẹ́. So bí yóò ṣe rí náà nìyẹn pẹ̀lú ẹ̀yìn gbàtà tí wọ́n ti fún wa ní principle tó de nǹkan ayé báyìí àti bá ṣe máa ń pe orúkọ ọkùnrin bá ṣe máa ń pe orúkọ obìnrin a wá ṣe kí ni wọ́n á fún wa ní exercise lẹ́sẹ̀kẹsẹ̀ so that a nígbàgbé iqra waktub read and write ma'a dabiti awakhir al-kalimat so with the correct ending. So ká bí ó ṣe tọ́ ká lo ìdájọ́ ta ẹ̀ṣẹ̀ kọ́tán nísìn ká lo ká apply lórí nǹkan yìí eléyìí tó jẹ́ orúkọ ọkùnrin àti mo bá ṣe ń pè eléyìí tó jẹ́ orúkọ obìnrin àti mo bá ṣe ń pè tí ó gba tanwin àti eléyìí tí ó ń gba tanwin bí ó ṣe rí náà lẹ́yìn. lẹ́yìn náà albá exercise ẹlẹ́kejì àbí part 2 ìdánilẹ́kọ̀ọ́ yìí náà lẹ́yìn láti pé nínú part 1 tí wọ́n kọ alif sí akọ kìlá kan bẹ́ẹ̀ akọ méjì náà huruful jar méjì náà huruful jar fi àti àlá. So nísìnyí báyìí a tún kọ mi nínú huruful jar akọ méjì mi min àti ìlà iṣẹ́ kankan náà gbogbo wọn ṣe huruful jar gbogbo wọn mẹ́rin ni albaitu min albaiti albaitu the house ilé yẹn min albaiti from the house min ó túmọ̀ sí from láti ilé almasjidu masalasi ila almasjidi lọ sí masalasi min ó túmọ̀ sí ibi tí nǹkan ti bẹ̀rẹ̀ ìlà ó túmọ̀ sí ibi tí nǹkan parí sí. So kharajtu mo jáde min albaiti láti ilé ila almasjidi lọ sí masalasi. So ìtumọ̀ rẹ̀ náà lẹ́nu. So almudarris wa sọ pé min aina anta ibo lo ti wá where are you from Muhammad dáhùn pé ana min al-Yabani I am from Japan láti Japan mo ti wá. Al-mudarris ni wa min aina Ammarun níbo ni Ammaru ti wá ń jẹ Muhammad sọ pé huwa min as-Sin he is from China. Al-mudarris ni wa min aina Hamidun níbo ni Hamid wá ti wá ń jẹ huwa min al-Hindi huwa láti India. Mudarris sọ pé aina Abbasun níbo ni Abbas wá Hamid sọ pé kharaja jáde kharaja jáde. Aina dhahaba ibo ló lọ dhahaba ila al-mudiri ó lọ sí ọ̀dọ̀ mudir ó lọ sí ọ̀dọ̀ mudir ó lọ sí ọ̀dọ̀ olùdarí ilé ẹ̀kọ́. Wa aina dhahaba Aliyun bó ni Aliyu wà ń tiẹ̀ bó ni Aliyu lọ ń tiẹ̀ aina dhahaba Aliyun ibo ni Aliyu lọ ń tiẹ̀ dhahaba ila al-mirhadi ó lọ sí toilet. So al-mirhad òun ni rest room àríkùn ya toilet wọn ya kíní síbi sink ilé ìta máa ń jókòó lé láti fi bí abùkátà wa. Naam. wọ́n ní tamarin exercises ajib an al-as'ilati al-atiya dáhùn àwọn ìbéèrè tó ń bọ̀ yìí. Min aina anta where are you from anta min al-Philippines are you from Philippines man min as-Sin تعالوا على China who is from China. من أين حامد بن حامد توا أين ذهب عباس بن عباس له ذهب علي إلى المدير جاء علي لسيادة مديرني. نعم سلينا توفيقوا عنين كامي يوم في practice انتاقة نسي يعني اقرأ واكتب read and write مع ضابط أواخر الكلمات pẹ̀lú correct ending káfí àmì sí ìgbẹ̀yìn yẹn káfí àmì sí ìgbẹ̀yìn
àwọn kẹlímátì yìí. sọlẹ̀ kẹta wọn ní iqra waktub, read and write. min ayna fatimatu, hiya min al-hindi. So akọ àti kàá wọ́n sọ níbí nígbẹ̀yìn pé ضع. okay, number 4 ni pé ضع في الفراغ فيما يلي حرف جر مناسبا. wọ́n ní fi sínú blank àyè tó gbófo tó ń bọ̀ yìí fi harfu jarri tó bá mú fi sí. min, ila, fi, ala, alkitabu, almaktab, tírà àti tébù, الطالب الفصل student àti class. ذهب حامد، حامد lọ. الجامعة university. خرج المدير، مدير jáde ní olùdarí ilé ẹ̀kọ́. so المدرسة ilé ẹ̀kọ́. ذهب محمد، محمد lọ. الصين China، اليابان Japan. so حرف الجر tó bá bá mu a ṣe kí ni a fi sí àwọn ààyè yẹn báyẹn. الكلمات الجديدة new vocabularies. المدرسة ilé ẹ̀kọ́. الفصل yàrá akẹ́kọ̀ọ́. الحمام bathroom. المرحاض latrine or flush toilet. àrígbé hammam yàtọ̀ sí mirhad. hammam wọn ni bí pé kò sí in tí èyàn ó fi bí abùkátà tí wọ́n fi yàgbẹ́ kò sí bẹ́ẹ̀. hammam nìyẹn. òṣùgbọ́n eléyìí tó ní wọn ni almirhad. almatbakhu kitchen. alghurfatu room yàrá. aljami'atu university. assuqu ọjà market. alyabanu Japan. assinu China. الهند India. الفلبين Philippines. المدير مدير olùdarí ilé ẹ̀kọ́. ذهب ó lọ. خرج ó jáde. so bí ó ṣe rí náà ilé wọ́n ní pé fi àlá min ìlà àwọn kẹlímátì mẹ́rẹ̀ẹ̀rin yìí min hurufil jar nínú àwọn hurufil jar iná nínú àwọn prepositions iná náà wà nínú àwọn hurufil jar iná náà wà. ó ń túmọ̀ sí pé min hurufil jar tí wọ́n sọ yẹn kì í ṣe pé gbogbo hurufil jar ni àti màtá yìí wọ́n ṣe pọ̀ dáadáa. so àwọn eléyìí min ha lásán inú rẹ̀ díẹ̀ nínú ẹ̀ lásán iná làwọn eléyìí. so bí ó ṣe rí náà ni eléyìí darí ad-darsu الرابع. الله تعالى أعلى وأعلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.